kú déédéé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Ìròyìn eléyìí ló ṣe àlàyé ẹ̀sùn tí Ayọ̀ Lábíjọ́ fi kan David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido wípé ó ti pa àkọ́bí rẹ̀ tì sápá kan tí ó sì tún ti ṣe àyẹ̀wò DNA tí ó ṣe kọjá báṣubàṣu. Ọ̀rọ̀ ẹ̀sùn yìí ló kọ sórí Instagram ọmọ rẹ̀ Àánú. Lójú abala yìí ni Lábíjọ́ parí ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀dọ́mọkùnrin ni ó kì í ṣe àgbàlagbà ọkùnrin. Bàbá ọmọ ló jẹ́, ó kì í ṣe bàbá lásán. Nítorí ìdí èyí ọmọ rẹ̀ obìnrin ti ń jìyà láti mọ ọmọ ẹni tí òun ṣe láti bí ọdún púpọ̀ sẹ́yìn. Kì í ṣe pé ó fẹ́ owó tàbí kí gbogbo ènìyàn mọ òun. Bí ó tilẹ̀ jẹ́ pé nígbà kan rí ni agbẹjọ́rò Davido tẹ́lẹ̀ rí ọmọọba Bọ̀bọ́ Àjàdùà ti ṣàlàyé wípé àyẹ̀wò DNA pípọ̀ ni àwọn ti lọ ṣe ní ilé àyẹ̀wò tí ó lórúkọ pẹ̀lú èyí tí àwọn ẹbí Àánú fọwọ́ ara wọn tọ́ka sí, tí ó sì jẹ́ pé èsì àyẹ̀wò náà fi hàn wípé Davido kọ́ ni bàbá rẹ̀. Àti pé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí Davido náà sọ pé àwọn ti ṣe àyẹ̀wò DNA 5 tí gbogbo rẹ̀ sì já sí èsì pé òun kọ́ ni bàbá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Guardian. Ìjọba àpapọ̀ ti gbé ìwé wíwọlé sí ilé ẹ̀kọ́ gíga ti Federal Technical College káàkiri orílẹ̀-èdè Nàìjíríà síta. Iléeṣẹ́ ètò ẹ̀kọ́ lápapọ̀ ló kéde rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àṣẹ Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Maruf Túnjí Aláùsá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tí adarí ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú ti iléeṣẹ́ ètò ẹ̀kọ́ Borí Owó Fọláṣadé gbé síta ní ọjọ́ Ajé, ní pé ìgbésẹ̀ ìlànà yìí wà ní ìbámu pẹ̀lú ìlànà ìjọba àpapọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn kó ní ẹ̀tọ́ sí ìmọ̀ tí ó péye sí ṣíṣe iṣẹ́ ọwọ́ àti ohun èlò ẹ̀rọ, àti kí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí lè dángájíá kí wọ́n sì tún mọ ohun tí wọ́n lọ kọ́ dójú àmì, àti pé iléeṣẹ́ tí ó wà fún irú ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ yóò lè gbà wọ́n síṣẹ́. Wọ́n tún wá kéde pé ìwé ìwọlé sí ilé ẹ̀kọ́ náà yóò di gbígbà láti ọjọ́ 26 oṣù Kínní January 26 tí í ṣe ọjọ́ Ajé títí di ọjọ́ 4 oṣù Karùn-ún May 4 tí í ṣe ọjọ́ ìsinmi. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn pé ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ náà yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta tí í ṣe ọjọ́ 6 oṣù Kẹfà June 6 ọdún 2026 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn eléyìí náà ló tún sọ nípa ìgbẹ́jọ́ ọkùnrin ọmọ ọdún 56 46 years Adéníyì Káyọ̀dé tí ó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus SUV èyí tí ó ní ìjàmbá ọkọ̀ pẹ̀lú ọkùnrin tí ó jáwé olúborí nínú ìdíje àkànṣe ní Anthony Joshua. Tí ìṣẹ̀lẹ̀ náà gba ẹ̀mí àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ni wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 25 oṣù kejì February 25 ọdún 2026. Káyọ̀dé ni wọ́n fi ẹ̀sùn 4 kàn wípé ó wa ọkọ̀ ní ìwàkuwà yìí tí ó yọrí sí ikú àwọn ọ̀rẹ́ Anthony Joshua méjì. Gbogbo ẹ̀sùn yìí ni ìwé ìròyìn Daily Sun ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Sun. Àwọn ẹgbẹ́ kan lábẹ́ Civil Action for Democracy CAD ti lọ sí ilé ẹjọ́ àpapọ̀ tí ó ga èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Òwèrì wípé kí ilé ẹjọ́ bá wọn yọ orúkọ ẹgbẹ́ òṣèlú Action People's Party APP kúrò nínú ìwé ìforúkọsílẹ̀ tí àjọ Independent National Electoral Commission INEC. Mazi Franklin Ngoforo ló sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́. Ó wá ṣàlàyé wípé dandan ni kí àwọn tẹsòfin bọ̀ nítorí pé ìwádìí tí àwọn ṣe fi hàn pé ẹgbẹ́ òṣèlú APP sì wà nínú ìwé ẹ̀rọ ìforúkọsílẹ̀ àjọ INEC lẹ́yìn ìgbà tí àwọn ti lọ yọ kúrò láti ọdún pípẹ́ sẹ́yìn. Tí àwọn kò bá wá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí, tí ẹgbẹ́ òṣèlú APP bá tún wà lára ẹgbẹ́ tí àjọ elétò ìdìbò tún kà kún ẹgbẹ́ òṣèlú tí a ní lórílẹ̀‐èdè Nàìjíríà, jẹ́ pé ètò ìdìbò tí ó mẹ́hẹ tí ó sì tún níkọ̀ọ́ nínú ni àjọ elétò ìdìbò sì ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn aya òṣìṣẹ́ elétò ààbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí à ń pè ní Àmọ̀tẹ́kùn ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ṣe ìwọ́de àlàáfíà oníwọ́rọ́wọ́ lọ sí ààfin Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tí wọ́n sì fẹ́ kí ó dá sí ìtúsílẹ̀ àwọn ọkọ wọn tí wọ́n wà ní àhámọ́ nítorí pé Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ni olórí ìran Yorùbá, kí ó sì tún lo ipò àti àṣẹ rẹ̀ láti fi gba òmìnira fún àwọn ọkọ wọn. Ìyáàfin Ọ̀rọ̀níyàn Fátímọ̀
ọ̀kan lára àwọn olùwọ́de yìí ló ń kígbe wípé ọkọ òun kò lọ́wọ́ nínú ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ akínlàlù tí wọ́n fi kàn án nítorí pé kò sí lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà. Wíwà tí ó wà nínú àhámọ́ ti jẹ́ kí ìnira àìríjẹ àìrímu dé bá òun àti àwọn ọmọ 4 tí àwọn ní, àti pé ara rẹ̀ kò yá tí ó sì nílò ètò ìlera tí ó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Wizkid tí ó gba àmì ẹ̀yẹ Grammy ti sọ̀rọ̀ síta lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Seun Kuti ti fi ẹ̀sùn kàn án wípé kó má rí bàbá òun fín rárá, kí ó sì má tún fi ara rẹ̀ wé bàbá òun tí í ṣe Fẹlá nítorí pé igi mú jìnnà ságbárí. Ṣùgbọ́n Wizkid wá dá Seun lóhùn wípé bàbá rẹ̀ Fẹlá ń jà fún òmìnira nígbà ayé tirẹ̀, ṣùgbọ́n láyé òde òní àwọn kì í jà mọ́. Nítorí ìdí èyí, òun tóbi ju bàbá rẹ̀ lọ, kí ni ó fẹ́ ṣe fún òun? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ akẹ́kọ̀ọ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga ti Ibrahim Badamasi Babangida University Lápá ìpínlẹ̀ Niger tí ó wà ní ìpele kẹta tí ó ń ka ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ. Òun ni a gbọ́ pé ó pokùnso nínú yàrá rẹ̀ tí ó wà ní ìlú Lápá ní alẹ́ ọjọ́ Ajé. Kevin Dallamy, akẹ́kọ̀ọ́ tí ó ti papòdà yìí, kò kọ ìwé nípa ikú rẹ̀ sílẹ̀, àti pé alukoro lórí ọ̀rọ̀ ará ìlú ti ilé ẹ̀kọ́ gíga náà, ọ̀gbẹ́ni Baba Akote, náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n kò sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìjàmbá iná ṣúyọ ní ọ̀sán ọjọ́ Ajé tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ yàrá ìkàwé jẹ́ ní ilé ẹ̀kọ́ Animal Health School tí ó wà ní ìjọba ìbílẹ̀ Kabo, agbègbè kan ní ìpínlẹ̀ Kano, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí ó fara pa. Olùgbé agbègbè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jamilu Abubakar ló pe àwọn iléeṣẹ́ panápaná láti Rijiyar Zaki Fire Station tí wọ́n sì yára tètè lọ síbẹ̀. Iná yìí jó yàrá ìkàwé 24 34, tí 16 jóná kọjá àtúnṣe, tí 18 yòókù kò jóná púpọ̀. Àkọsílẹ̀ ìròyìn ìjàmbá iná yìí ni alukoro iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Kano àti igbákejì ọ̀gá olóyè òṣìṣẹ́ panápaná Saminu Yusuf Abdullahi buwọ́lù, tí wọ́n sì gbé ẹ̀dà ìwé náà lé àwọn akọ̀ròyìn lọ́wọ́ ní ọjọ́ Ìṣẹ́gun ní ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Agency Control General Ìyáàfin Margaret Adéṣeyẹ ṣe àfihàn ìwé àkọsílẹ̀ tí Agency Public Affairs Officer Ìyáàfin Maria Fadairo buwọ́lù ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Èkó nígbà tí wọ́n ṣe ayẹyẹ gbígbé àsíá sókè fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn LSFRC Square 23 tí ó wáyé ní Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, wípé gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fọwọ́ sí ìgbanisíṣẹ́ àwọn òṣìṣẹ́ tí ó tó 150 sílé iṣẹ́ Lagos State Fire and Rescue Service láti tún jẹ́ kí dídáhùn sí ètò pàjáwìrì àwọn ará ìlú lórí ètò ààbò kó túnbọ̀ ga sí àti kí ó túnbọ̀ tètè yára ní kọ́mọ́kọ́mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ rántí bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.